kódà mo kọrin kan lánàá very funny a song very funny ó yẹ ká arrest gbogbo àwọn obìnrin tó bá kọ́ ni alárìnà ṣóńlẹ̀ mímí mọ́ jẹ́ èmi jẹ́ aya jésù mi jẹ́ ọkọ jọ̀wọ́ mú mi dọ̀dọ̀ ọkọ mi o kí n lè bọ́ lọ́wọ́ aninilára. jésù mọ̀ ń bọ̀ jésù fẹ́ gba ọkọ ó fẹ́ gba ìyàwó níyàwó jésù fẹ́ gba ìyàwó oníyàwó. ẹ ǹlẹ́ ẹ kú kalẹ̀ ní gbogbo ibikíbi tẹ́ bá ti ń gbọ́ mi ọkùnrin obìnrin ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin tí ẹ̀ ń fọ́lò wa síbẹ̀ ti rí Adépọ̀jù àbí Malam Yusuf Adépọ̀jù jésù fẹ́ gba ìyàwó oníyàwó fún àǹfààní ẹ̀yin tí ọpọlọ yín tó lọ sẹ́yìn àbí kí n sọ wípé ẹ gbọ́njú tàbí ẹsẹ̀sẹ̀ wórí mídíà bẹ́ẹ̀ ẹsẹ̀ ra fóònù fún yín ẹ mọ ohun tó ń ṣẹlẹ̀ tẹ́ fi ń pariwo pé takú ti jésù ẹ lè gbájú mẹ́sìn yín ni kí lẹ̀ ń wá nú ẹ̀sìn islam ẹ béèrè kí làwọn bàbá ńlá kú bàbá ńlá bàbá ńlá kú bàbá ńlá bàbá yín lọ́nà mẹ́wàá kí ni wọ́n wá nú bíbélì kí ni wọ́n wá pẹ̀lú jésù ṣé ẹ rò pé prank ní à ń bá yín ṣe ni ṣe skit àkọ́ ṣe prank. I really mean it lákòókò yìí ni over 30, 40, 50 years ago tẹ́tí ń bẹnu àtẹ́lu jésù àbí ṣebí jésù èmi jẹ́ ọkọ jésù mi jẹ́ aya àbí èmi jẹ́ aya jésù mi jẹ́ ọkọ ọba mú mi dé ọ̀dọ̀ ọkọ mi kémi lè bọ́ ọ lọ́wọ́ aninilára jésù fẹ́ gbàyàwó oníyàwó jésù jalè ó jí àgbàdo ó jalè ń bẹ̀ yẹn jésù jí kẹ́tẹ́kẹ́tẹ́ èmi náà wá ní orin fún ànábì muhammad gbogbo ẹ̀yin olùgbọ́ mi ẹ farabalẹ̀ ẹ gbádùn mi tó gbogbo nǹkan burúkú tí ara bí kó sábẹ́ gbogbo ẹ̀ la máa tú wẹ́lẹ́wẹ́lẹ́ ká má bàa kóran àwọn ọmọ wa lọ́jọ́ ọ̀la. Igi oko ń jọ láàánú bí sàlálà èèrà ilẹ̀ ń jọ láàánú bí òyìnbó ń jọ láàánú bí muhammad wọ́n ń jọ lá muhammad òyìnbó ń jọ lá muhammad igi oko wọ́n ń jọ lá muhammad èèyàn dúdú ń jọ lá muhammad èèrà ilẹ̀ wọ́n ń jọ lá muhammad sàlálà ọláwùlọ́lá muhammad tí poison pa ṣé ọlá poison àbánábì muhammad tó jẹ gbèsè kú ní a fẹ́ jẹ ọlá rẹ̀ ọlá wo náà fẹ́ jẹ lára muhammad tó fẹ́ ọmọ ọdún 6 tó bá sùn lọ́mọ ọdún 9 ọlá wo náà fẹ́ jẹ lára muhammad tó bá ọmọ tó gba ìyàwó ọmọ rẹ̀ tó bá ìyàwó ọmọ rẹ̀ sùn àbí adopted child èèyàn ṣé kìí ṣe ọmọ èèyàn ni ọlá wo náà fẹ́ jẹ lára muhammad ẹsọ ọlá méjì mẹ́ta tí muhammad ní tígi oko ń jẹ tóyìnbó ń jẹ táláwọ̀ dúdú ń jẹ níbẹ̀ sí ọlá ṣúgà mọ́mì tó lọ gba ọ̀gá rẹ̀ tó ń bá ṣiṣẹ́ tó lọ ń fẹ́ ṣe ń lọ látàn fẹ́ jẹ lára muhammad now kò sọ láàrin kan báyìí lára ànábì muhammad ìsáyédà ó dúró sí mùsùlùmí ó yá kúrò lórí péjì mi ọgbẹ́nu ẹ̀dá kẹ́ báyìí àbí kọ́ rọra crossover bóyá sí oníṣẹ̀ṣẹ̀ àbí kristẹni àwọn irọ́ àti wà àbàjẹ́ tí wọ́n ń pa fún yín gbogbo ẹni máa tú ẹjá sáré gbọ́ ìròyìn lérèfé ẹjá gbọ́ àáfàá tí ń kọ́ ọmọ nílé kéwú tó ń fún ọmọ ní blálà ní làlà kúkú làlà ọmọ ní kéwú sẹ́wọ̀n gbére lẹ́kọ̀ọ́ èyí lohun tó ṣe ikún jẹ̀pà ikún rẹ̀dí ikún kò mọ̀ pé ohun tó dùn nípa ni òwe yìí ló ṣe wẹ́kú pẹ̀lú àáfàá kan tó ń kọ́ àwọn ọmọ ní kéwú yùnkẹ́yùnkẹ́ tí àáfàá Àlàní Ràfíù mọ̀ ṣe ti rán lọ síbi tí kò fẹ́ báyìí ẹ̀wọ̀n gbére ni onídàájọ́ Rahman Oṣòdì tilé ẹjọ́ àkànṣe tó ń rí sọ̀rọ̀ fífipá bá ọmọ kékeré lò pọ̀ tó wà nílùú Ìkẹjà nípínlẹ̀ Èkó sọ sí ó ní kó lọ lò yóò kó ayé rẹ̀ níbẹ̀ pẹ̀lú bó ṣe fipá bá ọmọdébìnrin kan lò pọ̀ lásìkò ìgbẹ́jọ́ ọ̀hún Aláròyé gbọ́ pé ọjọ́ 17 oṣù kẹjọ ọdún 2021 ni afurasí ọ̀daràn náà hùwà ọ̀daràn yìí pẹ̀lú bó ṣe fipá bá ọ̀kan nínú àwọn ọmọ tó ń kọ́ ní kéwú lò pọ̀ lágbègbè Ìkọ̀tún nípínlẹ̀ Èkó. Agbèfọ́ba Babájídé Bóyè tó fojú olùjẹ́jọ́ balẹ̀ ẹjọ́ lọ́jọ́ Ajé Monday ọjọ́ 11 oṣù yìí sọ pé olúwa mi àáfàá tó ń kọ́mọ ní kéwú ni afurasí ọ̀daràn yìí ọjọ́ 17 oṣù kẹjọ ọdún 2021 ló fipá bọ́ ọmọ ilé kéwú rẹ̀ sùn
látìgbà náà lẹ́jọ́ rẹ̀ ti wà ní kóòtù kó tó di pé wọ́n tún ṣíwèé kan ẹjọ́ rẹ̀ báyìí. ìwádìí tí a ṣe láti ẹnu ọmọ náà fi hàn gbangba pé ìgbà àkọ́kọ́ kọ́ nìyí tí afurasí ọ̀daràn náà fipá bá ọmọ yìí sùn, ṣùgbọ́n lọ́jọ́ 23 oṣù kẹjọ ọdún 2021 làṣírí rẹ̀ tú síta. àwọn àyẹ̀wò tá a ṣe fọ́mọ náà nílé ìwòsàn ìjọba tó wà lágbègbè ibi tí wọ́n ń gbé fi hàn pé lóòótọ́ ni afurasí ọ̀daràn náà fipá bá ọmọ yìí lò pọ̀. Bóyè wá pe àwọn ẹlẹ́rìí mẹ́ta láti wá gbé ọ̀rọ̀ rẹ̀ lẹ́sẹ̀ níwájú adájọ́. àwọn ẹlẹ́rìí mẹ́tẹ̀ẹ̀ta náà sì sọ̀rọ̀ tako olùjẹ́jọ́. adájọ́ gbóṣùbà ńlá fáwọn agbófinró tí wọ́n ṣèwádìí náà dáadáa nípa iṣẹ́ ọ̀hún. bákan náà ló tún bu ẹnu àtẹ́ lu afurasí ọ̀daràn náà pé ohun ìtìjú lágbára ló ṣe pẹ̀lú ọmọ ọdún 14 náà. adájọ́ ní pẹ̀lú àwọn ẹ̀rí àti àwọn ẹlẹ́rìí tó wà nílé ẹjọ́ ní ọjọ́ náà kò sí àwíjàre kankan fún afurasí náà. ó ní ó jẹ̀bi àwọn ẹ̀sùn ọ̀daràn tí wọ́n fi kàn án. nínú ìdájọ́ rẹ̀ ló ti sọ sẹ́wọ̀n gbére pẹ̀lú iṣẹ́ àṣekára lọ́gbà ẹ̀wọ̀n Kirikiri lẹ́kọ̀ọ́. bákan náà ló ní kí wọ́n lọ kọ orúkọ rẹ̀ sínú ìwé ìtàn ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí ọ̀daràn. àwọn àwà burúkú tán fẹ́ introduce sílẹ̀ Yorùbá nìyẹn. àwọn ọmọ kéékèèké ká máa kì wọ́n mọ́lẹ̀ nílé kí wọ́n sì máa ti gbogbo ilé kí ó pa. tí ì mọ mẹ́mẹ́ ẹjọ́ sẹ́ ń wáìnì ara yín ni sáwádà lẹ́rù pé mò ń bá yín ṣe ni takuti everything orúkọ mi nìyẹn ọgẹ́ẹ̀tì ẹ̀ takuta nàbí takuta àlà takuti Islam takuti mùmìnì takuti àwọn olórí ibú tí wọ́n ìgbọ́ràn takuti àwọn onírọ́ takuti bó bá máa tó máa sáà sọ pé takuti something bó ní takuti Sátánì you are right. torí màá make sure mo bá Sátánì fà ìwà burúkú rẹ̀ mi ní jẹ́ kó spread ẹ̀ dára àwọn èèyàn gidi. mo rò pé gbogbo alẹ́ ti rí kò tí ì tán síbẹ̀ o ní Afghanistan ọmọ ọdún 6 wọ́n ṣe wedding fún wọ́n tà wọ́n gbowó wọ́n dẹ̀ fún bàbá àgbàlagbà sáré wo kí wọ́n bá mi comment. Covered up, Pawana weepens as her mother holds her. This is your bride. Please take care of her, says Pawana's father. Of course I will take care of her, replies the man. His large hands grab her small frame. Pawana tries to pull away. As he carries her only bag of belongings, she again resists. Ẹ sọ fún mi sí ẹ̀sìn lélẹ̀ sí ẹ̀sìn Ọlọ́run lélẹ̀ sí Ọlọ́run ló ní sọ ẹ̀sìn ilé yìí kalẹ̀ tó fi jẹ́ pé gbogbo ọ̀rọ̀ Allah Muhammad ọ̀rọ̀ bánisùn bọ́mọdé sùn báyìí kò tiẹ̀ bí ọ̀rọ̀ olóṣó bí ọ̀rọ̀ aṣẹ́wó bí ọ̀rọ̀ raping kò sí nǹkan kan gidi kan báyìí tá a lè mú jáde wọ́n pọn kan ní ọ̀tá Islam gan ọ̀tá ara rẹ̀. ọ̀pọ̀ èèyàn ní ilẹ̀ ní Nàìjíríà ní òkè òkun everywhere láwọn àdúkọ̀ kan ni wọ́n ti ya dànù kó nu Muslim now. mo rí pé ń jìjàkadì ń try láti máa defend ẹ̀sìn yín nítorí bàbá yín ti gbìn lẹ̀ tẹ́yìn bá yẹn ẹ̀yin náà ó tún gbìn rí àwọn ọmọ ẹ má gbàgbé pé àwọn ọmọ tiwa wọ́n ní àwọn ọmọ tiyín ní ọ̀rẹ́ ẹ máa introduce ẹ̀ sí wọn àmọ́ wá spread káàkiri ìyẹn la ò ní gbà fún yín. ìsáyédà kẹ́ ẹ pé àwọn bàbá yín onírọ́ àwọn bàbá yín alábòsí àwọn bàbá yín tí Kùránì òye kí wọ́n lọ jáwọ́ kí wọ́n wá nǹkan mí sí àbí kí wọ́n lọ tún ẹ̀sìn tán lọ tún divine tán bá tún ṣe tán divine ẹ̀ tó bá wà òkè ẹ wá jọ máa fi kọ́ ara yín ẹ má tójú bọ ẹ̀sìn ẹlẹ́sìn mọ́ kẹ́yìn náà má bàa kàn dénú yọ ṣùgbọ́n pa máa dákẹ́ yẹn ẹ bú èbú ẹ ṣépè ìkan tí ẹ pè mí àgbàlagbà ní àwọn ọmọ kéékèèké lóyún mi ní kò ní dáa fún baba ńlá bàbá kú bàbá ẹ ó mú mi ṣépè tó náà ti kọ́ àlébà wà náà mẹ́kọ̀ọ́ iṣẹ́ àgbàlagbà tí ò bá lè kẹrùn sọ̀rọ̀ ó máa kẹtàn sáré bá a bá dákẹ́ tá a sọ̀rọ̀ á padà kẹtàn sáré wọn lágbà ìwà lọ́jà kórí ọmọ tuntun wọ́ a wà dákẹ́ ó dìgbà tí gbogbo orí ọmọ bá wọ́ tẹ́ ẹ bá introduce wọn sí àwọn bad habit ó lágbàlagbà ni mo yẹ kí n dákẹ́ kàn mọ́ kékeré dákẹ́ báwo kò possible àfi kí n má rí n tó lè solve problem yìí
ẹ mọ gbogbo líìsì gbogbo àwọn oníwà bàjẹ́ látòrí ọba Ìwó, Mufti Ìwó, Jamiu Adégúnwà, Malam Yusuf, wọ́n pọ̀ lọ bẹ́ẹ̀ tí wọ́n ń ba ẹ̀sìn yín jẹ́. Táwa náà dẹ̀ bá yín tọ́ bọ̀ aṣọ tẹ́ kó sínú ọpọ́n yẹn á fọ́ ó máa ya. Ẹ wà lálàáfíà gbogbo ẹ̀yin èèyàn kẹ́ máa bá ní gbádùn rin akọrin àgbà Labib mo ń bọ̀ wá fáwọn náà o tó bá dọ̀la ẹ ríran wò ẹ rìn tán náà dán wò Labib olórí ibú ni wọ́n o ẹ̀yin kì í ṣe ìsìlámù kọ́lẹ̀ yín ṣe é sí lẹ́nu. olórí ibú ni ẹ̀yin kì í ṣàlùsọ̀lá. olórí ibú ni ẹ̀yin kì í ṣàlùsọ̀lá. ìsìlámù kọ́lẹ̀ yín ṣe ní. ìṣẹ̀lẹ̀ ń da ìlú rú. olórí ibú ni o.